Àbọ̀ Kọ́sìm. Naam. Èyí tí a rí bẹ̀rẹ̀ pé àwọn Yorùbá máa wí kíní kan. Naam. Wọ́n ní àsìwí kò tó àsìgbọ́. Naam. Ó ti yé. Bẹ́ẹ̀ bá ń ṣàdúrà pé Ọlọ́run má jẹ́ n ṣìwí, ó máa wá ṣàdúrà pé Ọlọ́run má jẹ́ wọ́n sì mí gbọ́. Masha Allah. Ó ti yé. Nígbà tí a ń sọ̀rọ̀ nípa ó ṣe haram, ó ṣe haram. Àwa débi ọ̀rọ̀ tá ń bá bọ̀ wá gẹ́gẹ́ mo ti sọ́njọ́ ní pé ọ̀rọ̀ tá ń bá bọ̀ ni ọ̀rọ̀ àwọn tí ń lọ lè gba owó. Ó ti yé báwọn, ẹni tí ń gbowó lọ́dọ̀ Lárúbáwá àtẹni tí ń gbowó lọ́dọ̀ Èbó àtẹni tóun náà ń lu jìbìtì. Ó ti yé báwọn tí ń fi ń wọ́ owó pé iṣẹ́ kan náà ni wọ́n, jìbìtì kan náà ni. Jìbìtì kan náà òun ni à ń pè ní Yahoo. Slang ní tàwọn tọ̀hún. Ó ti yé báwọn. Àwọn míì á pè ní Látìmù, àwọn míì á pè ní 419, oríṣiríṣi ni wọ́n pè. Ọ̀rọ̀ wọn la wá sọ débi wípé àwọn tí ń lè gbà lọ́dọ̀ ti Lárúbáwá táwọn náà fi ń ṣe nǹkan. Ó ti yé, pẹ̀lú àwọn tí ń gbà lọ́dọ̀ Èbó pé bákan náà ni wọ́n. Ibẹ̀ láti wá débi tí mo ti ní tó bá jẹ́ pé àwọn tọ̀wọ́n ọ̀bá wá ní wọ iná. Ó ti yé báwọn torí pé àfà làwọn àbí bẹ́ẹ̀ kọ́. Àwọn sọ pé àwọn ń gbà pé àwọn ń gbà fọ́lọ́hun ni. Àmọ́ ń tá àgbà fọ́lọ́hun ìjà lò fún Ọlọ́hun ìjà wọn tá a torí wọn gbà sáwọn là ń torí ẹ̀ ṣe. Ó ti yé báwọn ni mo fi sọ ń jọ́nà yìí pé táwọn yìí wọ́n bá wá ní wọná. Ó ti yé báwọn kò sọmọ Yahoo kan tí ó wọná. So àárín ọ̀rọ̀ tá ń bá bọ̀ wá láti bẹ́ẹ̀ ni ibi tọ́rọ̀ ti ń bọ̀ nù. Àmọ́ kò sọmọ Yahoo tí ó wà, ọmọ Yahoo kò sọmọ Yahoo tí ó wọná. Gbólóhùn ni àwọn èèyàn kọ́ọ̀tì. Ó ti yé wọn yìí tó sọ wípé àwa tá ń jẹ́ oúnjálàbí àwọn tí ń ṣe jálàbí tí wọ́n ń ṣe gbogbo ẹ̀ tó bá já sí pé haramu ni ká ṣe jálàbí, haramu ni ká gba owó ká lòdì òkú ká gbowó mẹ́, haramu ni ká lọ bí ìkómà ká gbowó, haramu ni, haramu lélẹ̀, haramu ń tọ̀ wọn. Tó bá yẹ pé haramu nìyẹn ó ti yé ma bá ti kò sí ní tí ń jẹ́ haram. Kò sí ní tí ń jẹ́ haramu yẹn kì í ṣe pé bóyá mo ní kò sí ní tí ń jẹ́ haramu nínú òfin Ọlọ́run. Ó ti yé àmọ́ kò sí ní tí ń jẹ́ haramu bá ti máa jẹ haramu lọ táyì kúnnù èyí ń lórí pé à ń lòdì àdúrà à ń lọ bí òde òkú ó ti yé láwọn nǹkan tí wọ́n ń pè ní haramu nígbà tí wọ́n ń gbà ní ọba ti jẹ́ haramu mọ́ kò sí ní tí ń jẹ́ haramu fáwa náà. So ẹnu àwọn nọ́kítọ̀ yẹn ẹlẹ́ẹ̀kẹta nọ́kítọ̀ níbi tí mo ti sọ wípé àwọn àfáà ní wọná. Ó ti yé báwọn anabi Muhammad sallallahu alaihi wasallam anabi náà ní zunna khairan tasfar aba anabi kọ́ ló wíbẹ̀ ni bóyá hazard ni àbí hazard sahaba ni bóyá ṣe náàlì àbí nǹkan zunna khaira tasfar máa dábàárẹ̀ kó lè jèrè bá a bá sọ wípé gbogbo àwọn àfáà ní wọná à ń tọrọ ká má wọná náà nù àbáàrí là ń dá fúnra wa but àwọn tí wọ́n bá jẹ́ ọ̀tá wọ́n lójú ọ̀tá ẹni àyépòdù ọ̀yà kò sí ní tó lè sọ láyé lójú ẹni tí bá ń sọ àbí lójú ọ̀tá tó sọ níyì wọ́n sáwọ́ bí kan tí wọ́n ti mú ọ̀run wọ́n wá lè kọ́ ti àárín yẹn tó tọ́ra stand wọ́n wá lè gé àwọn àárín wọn nígbà mọ́ sí wákàtí kan wọ́n wá gé àárín bí ìṣẹ́jú mẹ́ta àbí ìṣẹ́jú méjì omi ìgán ké 30 seconds sí pé àwọn Yahoo ní wọ́n ẹnu bí tọ́ bá dínà nù ni. Ó ti ọ̀rọ̀ yìí wọ́n ń sọ ní sẹ́ pé n tà ń sọ bọ̀ kìí jẹ́ pa sọ wípé ọmọ Yahoo ní wọná à ń sọ wípé n tó bá fi mú àwọn tí wọ́n ń gbowó Lárúbáwá tí wọ́n bá fi ní wọná ajẹ́kọ̀ ọmọ Yahoo náà ní wọ́ná nù. Masha Allah n tà ń ṣàlàyé nù. Kìí jẹ́ pa sọ pé tí wọ́n ń ṣe dá àbá encourage ọmọ Yahoo bá àti encourage àwọn encourage àwọn tọ̀hún náà kún wọ́n yé gba owó jìbìtì so n tà ń treat bọ̀ wá kìí ṣe pa ń legalize Yahoo. So àti wọn àìdẹ̀ ṣe Yahoo àìdẹ̀ níbàtàn pẹ̀lú Yahoo gbogbo ń tọ́lọ́ ń sì ṣe fún wa Yahoo kó fún wa. Alhamdulillah. Ó ti yé báwọn so àìsí àfà Yahoo yìí ní fóònù ìmọ̀ bí wọ́n sì tẹ̀. Rárá. Àmọ́ àwọn èèyàn máa wá burú wọ̀ ebi prógrámù kan yìí náà ní bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ rẹ̀ ni mo sọ̀rọ̀ Mọ̀lánà Sheikh Adam radiyallahu ta'ala anhu. Ó ti yé mo sọ̀rọ̀ bàbá dáadáa ìyẹn rẹ̀ nìkan bá ń pákéjì èyí òun fún ọ bá ń gbé wọ́n yọ àní ọ̀rọ̀ Sheikh Adam ni ń já sí wípé ẹn tí ọba dá ayé kì í pẹ́gẹ̀ ayé kì í ròyìn ẹ̀ ọgbọ́
ntí ó bá dá tó bá kú díẹ̀ ká tó òun la yọ máa wa tán máa rí gbé kí tán máa rí pọ́n. nígbà wá rí báwọn mo tún sọ bí ẹ̀mẹ́ta àbí bẹ́ẹ̀ kọ́ ni eléyìí wá jẹ́ the last akhiru ntí mo fẹ́ kí àwọn aṣọ ń bẹ̀ tí ó ń kálukú ọgbọ̀ yé ni wípé a legalize Yahoo a sì sọ wípé ọmọ Yahoo dọ́mọ àlìjẹ́nnà àbí èso ọmọ náà nta ọ̀rọ̀ tí ń bọ̀rọ̀ bọ̀ wá ni wípé nígbà tí àwọn tí ń gba ti lárúbáwá tá a bá lè pè wọ́n lọ́mọ náà a jẹ́ pé kọ̀sọ́ ọmọ Yahoo tí ó wọ̀ náà torí pé Yahoo kan náà ni wọ́n slangi lásán iná nìyẹn iṣẹ́ táwọn yóò ń ṣe làwọn yẹn ìtumọ̀ tí à ń wínú wọ́n bá jẹ́ pé n tá ń jẹ yìí à ń lòdì àdúrà à ń ṣe jára bí ọba yẹ pé òun ní haramu kò sí ní ti ń jẹ́ haramu bá a ti máa jẹ́ ẹnu haramu yẹn nu títí tí a fi kú èyí òun lè túmọ̀ wípé haramu tí wọ́n ń pè wá àwọn kan tí wọ́n ń pè ní haramu ká jẹun bí òkú bá a ti máa jẹ́ lọ́nu ká jẹun bí wòlímọ̀ ká gbowó ìyàwó àwọn ìyẹn ni. mo fi wá sọ wípé ọ̀dà ta ló ń tọ̀ òun láyé tí ó sọ pé halal lòun jẹ nílùú tá a wà yìí Masha Allah haramu náà ni kó wá ń jẹ. bẹ́ẹ̀ni. so àwọn nǹkan yìí ẹlòmíì tí ń bínú tẹ́lẹ̀ ọgbọ́n ẹlòmíì kì í ṣe pé kò gbọ́ kinní yẹn yé àmọ́ ó dẹ̀ ẹlòmíì làákàyè rẹ̀ ó lè fi understanding ta wí tí Atayeshe ń sọ ní gbogbo àlàyé tá a tún ṣe ó tún gbọ́ yé àmọ́ personality wípé mo fẹ́ attack ẹ̀ kọ́dẹ̀ lómi máa bú mi wọ́n fẹ́ kí n fèsì. Ọlọ́run mọ̀ dá yín ní eléré asẹ́ La ilaha illallah. Ọlọ́run dá yín ní ẹni tí ó pọ̀ lélérí ọ̀tá Ọlọ́run tó wá mọ̀ yan àwọn ọ̀pọ̀lọpọ̀ mọ̀náfìkì tì. Allahu akbar. àwọn mọ̀náfìkì. mọ́lá kọ́sìm. naam. ibi àti wàá mọ mọ̀náfìkì rẹ̀. òun mo ti wá tún sọ yìí pé èmi ò sọ pé n legalize Yahoo. a sọ pé Yahoo dáa. sọ lọ́mọ Yahoo wà lè Janna o. ọ̀rọ̀ ló kó mo rò wá níbi tọ́rọ̀ tí ń bọ̀ tó fi débẹ̀ ibi tá a ti wá mọ̀náfìkì rẹ̀. gbogbo ẹ̀yin tẹ́ wá jòlùwọ́ tó wá jẹ́ èèyàn rẹ̀ tó yẹ pé ìjẹ́ èèyàn rẹ̀ òun ló fi kọ́ọ̀tì àárín ni. tọ́sí jẹ́ mú sísú. ọwá lo data rẹ̀ ọwá fi ń sẹ́ndì ẹ̀ sí ara alé ara àta ẹ̀gbọ́n Jaqmal wí ẹ̀gbọ́n tí wí ọ̀n sẹ́ndì ẹ̀ sólólùfẹ́ ọ̀n sẹ́ndì ẹ̀ sọ́rẹ̀ ọ̀n sẹ́ndì ẹ̀ kọ́dọ̀ tó ń sẹ́ndì ẹ̀ sáwọn àfáwà. bẹ́ẹ̀ni. ẹ̀gbọ́n tó máa kéwì wí ẹ̀gbọ́n tí ọ̀rẹ́ yín wí ẹ̀gbọ́n tí gbáwílé ẹ̀gbọ́n tí yàn yín wí o òun sì ń lo data láti ṣe ó ti yé báwọn ṣe máa pèsè aládàánù àyíbẹ̀kọ́ wá ṣiṣẹ́ aládàánù lérí bá ń fọ́n eléyìí náà ká gbogbo ibi tó fọ́tọ̀ ọ̀hún dé tó lo data ni ó ti yé báwọn wá bá ń fi data ọ̀hún fọ́n eléyìí náà ká bẹ́ẹ̀ wípé Atayeshe ò legalize Yahoo o Atayeshe ò ní haramu sínú òfin òfin Ọlọ́run o haramu ń bẹ nù ọ̀rọ̀ tá ń bá bọ̀ òun ló gbé a sì ní bàtàn pẹ̀lú ẹnìkan wa. rárá àtọmọ Yahoo kan ṣe pẹ̀lú ọmọ Yahoo tó bá ṣe lóhun fún wa lówó kan ọ̀yá àjáde mídíà kọ́ wa sọ fún wa a ní bàtàn bèlò tá pa ń bá kí àwọn ọmọ Yahoo o sọ àwọn èmi tún kó wọn pọ̀ mọ́ àwọn tí ń bẹ lára wa táwọn náà ń lè gbà lọ́rùn wá dákun bó o ti bá ń fọ́n tọ̀ ń ká nì gbogbo àwọn tí wọ́n pè mí pé wọ́n sẹ́ndì ẹ̀sìn òun ni mo fẹ́ kó tó máa tún mi pè padà pé wọ́n máa tún sẹ́ndì omi. ó sì jẹ́ni tó sẹ́ndì tọ̀hún náà. kọ́ wá jẹ́wọ́ tó sẹ́ndì tàkọ́kọ́ òun tó ń ṣe wàhálà ni wọ́n náà ni wọ́n sẹ́ndì lẹ́yìn náà ìgbà wọn látọ̀ wá mà wípé a jẹ́ pé nínú eléríire èèyàn ni. kódà ẹni tí ò fẹ́ wa tó sẹ́ndì alákọ̀ọ́kọ́ tọ́lọ́run bá fún láǹfààní àti sẹ́ndì lẹ́yìn náà. ó bá dáa púpọ̀ Ọlọ́run ọba wa san òun náà lẹ́sàn-án rẹ̀ bá wa fán òun náà ká àmọ́ tó ọba ti wá lé yìí fán ká dé gbogbo ibi tí Ọlọ́run ní ọ fán títọ̀ òun ká dé ajásù wípé ó ṣe nínú àwọn tí wọ́n ń pè ní munzif. Allahu Akbar. Ní clarification àbí kílẹ̀ máa pè láti clear pé ìṣàlàyé pé Atayeshe ò legalize Yahoo Atayeshe ò ní kò sí haramu nù òfin Ọlọ́run eléyìí tí Atayeshe sì sọ pé àwọn àfa ò ní wọná àbáre là ń dá inna Allaha yuhibbu ma'aliya wa yakra'u safasifaha àbáre ni ká sọ pé àwọn àfa ò àwọn àníwá Janna wọ́n bá kú tà nábì tá a dì má sallallahu alaihi wasallam kan ó sì balẹ̀ wípé ẹsẹ́ olólùfẹ́ ànábì ni wá sí dìmọ́ ànábì láwa tá ń jẹ́ àfáà sí ní nǹkan kan jà ànábì lọ ọmọ àlìjẹ́nà ni wá ṣe bí wọ́n máa pa àwọn èèyàn ní ọmọ àlìjẹ́nà látàyé yà ẹ̀ lè gbọ́ ọmọ náà láyé. torí kò sẹ́yìn tí wọ́n pè lọ́mọ náà tínú rẹ̀ ó dùn sí
mo ṣe dúró ẹni sọ ọmọ àlìjánà ni mí. ọmọ àlìjánà lèmi náà. ìwọ ńkọ́. ọmọ àlìjánà. ẹni tí ń wò mí ńkọ́. ọmọ àlìjánà. ọmọ àlìjánà ni wá. kódà ìwọ tó bá ṣe programu yìí. ọmọ àlìjánà ò sì ní wọná. pẹ̀lú ògo Ọlọ́run. ní tí n bá sọ pé ní wọná. àrùn àwa ní wọná. kódà bí wọn bá ní àwọn dá mi lójú pálí àlìjánà ni wọ́n má bu ohun tọ̀hún. àbá náà ní ń dá. àbá la dá torí ìlú àlìjánà láti wá. ìlú àlìjánà láti wá Ìlọrin ìlú àlìjánà. so bí àwọn àlàyé yìí ti bó ti rí nu Ọlọ́run wọlá Ànábì Muhammad Ọlọ́run san kálukú ní ẹ̀san olórí a sì dúpẹ́ gbogbo àwọn tọ́jú olólùfẹ́ tí àwọn gbọ́ yìí alladhina yastami'una al-qawla fayattabi'una gbogbo wàlẹ̀ máa sọ ipe a máa dúpẹ́ fúnru àwọn yìí àwọn tí wọ́n understand àtún àlàyé ṣe lẹ́kùnrẹ́rẹ́ wọ́n gbọ́ àmọ́ bá a ti ṣàlàyé àkọ́kọ́ ṣàlàyé lẹ́ẹ̀kejì ẹni tí ò ní gbọ́ alákọ̀ọ́kọ́ tọ́kọ́ mú yẹn ni ó mú ṣé tí mo lọ́wọ́ wọn ò ní jùlẹ̀ o yóò máa polongo ẹ̀ kí yóò máa polongo eléyìí wọn káàkiri àtà ẹlòmíì polongo ẹ̀ fàdé bí wá sí irú ẹ bọ́ ti polongo yìí ń dákun polongo eléyìí náà wípé àwọn Atayeshe ní bọ́n ti wí lọ́kọ́hún o ti ṣàlàyé ẹ̀ fún wa sì ti gbọ́ àlàyé ẹ̀ náà kọ́ ọmọ bá wà nínú àwọn shayatinal ins Ọlọ́run ó ṣàánú fún wa wasalaamu alaykum wa rahmatulahi wa barakatuh.